Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. But òbẹ́ Dáfídì olórí ọba olórí ìjòyè òkòrí ọlọ́run. Nígbà tí bàbá mi Chief Commander Ebenezer Soldier started from me. In fact, èmi ni àwọn èèyàn mọ̀ ní Ṣínà ti ìyẹn Ṣínà. Èmi gangan ni wọ́n mọ̀ ní Ṣínà Òbé. Ìgbà tí bàbá mi wá sọ pé son ó dàbí pé ó tó àsìkò tí àwọn máa fi iṣẹ́ yìí lé àwọn ọmọ lọ́wọ́. Ọkọ̀ mi gbọgbẹ́ gan-an, mo wá délé, mo wá bẹ̀rẹ̀ sí ìró. Orin tó kọ́kọ́ jáde lẹ́nu mi, ó ní mo kọ́kọ́ yẹ pé òbẹ́ o Dáfídì olórí ọba olórí ìjòyè òkọrin ọlọ́run. Olúwa gbọ́ lójú mi wá sọ pé gbogbo ẹ̀yin tẹ́ wà níbí tó bá ti máa 80 àjọ máa gbé orin yẹn ni. Báyìí ṣe máa gbé ní pé kọ̀mándà ayé ṣìgbà ti yẹ ẹjọ́ ẹ bá mi gbògbé o kó má fìlù sílẹ̀ o. I can hear you. Mo ní ẹ bá mi gbògbé o kó má fìlù sílẹ̀ o. Ẹ bá mi bẹ ṣùpọ̀ o kó má fìlù sílẹ̀ o. Òbé mo bẹ̀ ẹ́ o má fìlù sílẹ̀ o jọ. Bàbá Ṣínà mi ẹ má fìlù sílẹ̀ o. Bàbá Ṣínà Peters mi ẹ má fìlù sílẹ̀ o. Oya Òbé Commander. Òbé Commander. Dọ́là ni bàbá ná fọ́mọ. Dọ́là ni bàbá ná fọ́mọ ẹ̀. Dọ́là ni bàbá ná fọ́mọ. Ṣùgbọ́n mi àtàrẹ mọ́ o. Ṣé ti rí dọ́là ni bàbá ná fọ́mọ? Queen Ayọ̀ Balógun respect ma. Queen Ayọ̀ Balógun. Ilé Abíọ́dún gbogbo yìí mo ní o. Akílẹ̀kùn yẹ̀yẹ̀ bàbá mi o, ọ̀ṣọ́ba mi ò mọ̀ o, òun wọ́n pẹ́ o, ọ̀ṣọ́ba mi ò mọ̀ o, òun wọ́n pẹ́ o, owó jẹ́ ẹ̀fẹ̀fẹ̀ òsì tó bá mọ̀, èmi yóò bá mọ̀, òun wọ́n pẹ́ o. Mo ní mi ò mọ̀ wọ́n pẹ́ o ṣe o, ọ̀ṣọ́ba mi ò mọ̀ wọ́n pẹ́ o ṣe, bàbá mi ọ̀ṣọ́ba mi ò mọ̀ wọ́n pẹ́ o ṣe o. Ogun yọ ẹgbẹ́, ogun yọ ẹgbẹ́.
alárẹ̀mú. Ṣíntọ́ máa dà ní òde. Ẹ̀bẹ̀ làbẹ̀ yìí o. Ẹ má fi ìlú yìí sílẹ̀ o. Ẹ má fi gòkè o, kó má fi ìlú sílẹ̀ o. Wọ́n máa ń dà ayé sí ìgbà sí yẹ. Ọ̀pọ̀ mi yọ nínú Olúwa, torí ọjọ́ ìyè fún mi. Òun rẹ̀ dúdú bọ́lá sí ìbọ̀, adúlé láti rojú rẹ̀. Èmi lọ ní inú rẹ̀, ẹni yọ nínú bàbá. Bàbá gbọ́dọ̀ fi ayé fún bàbá mi. Kábíyèsí. Gbadebo. Ara jẹ́ májò. Ọmọ màjọ méjì, ọmọ àjọ kẹrù má màjọ mẹ́kọ̀ọ́ rú nísìnyí ẹ̀kọ́ kìí sì nìyọ̀. Adé náà tún ara ẹ̀ mú. Kábíyèsí o, ọba wa ni. Ọkọ̀ tòkun bọ̀. Ọkọ̀ tòkun bọ̀. Ẹ tọ́jú bàbá Ṣínà Peter o. Ẹ tọ́jú bàbá Títí Dayọ̀ o. Ẹ tọ́jú bàbá Láńrè. Adéwálé Adébápọ̀. Bàbá Olúwa Ṣínà Peter sí ni. Ọba tó dá ní owó tó tẹ̀ láìlẹ̀kẹ̀. Ọba tó dá ní owó tó tẹ̀ láìlẹ̀kẹ̀. Ọkùnrin gbóyìngbóyìn lójú ogun. Olúwa ní kó bèrè fún ohun tó fẹ́fẹ́. Ó bèrè fún ọgbọ́n ìbọn àti òye. Ìdílé tólúwa ti wọlé dàpọ̀. Lóhun gbogbo tó dára. Ọkọ ọmọlára olórí. Ọkọ lórí Yétúndé ni mo máa gbè yín. Ọkọ lórí Adébísí yẹn ni mo máa gbè yín o. Ẹ bá mi gbé, ẹ bá mi gbé, ẹ bá mi gbé o. Ẹ bá mi gbé o. Adéwálé Adédàpọ̀ o. Jẹ́jú oṣogbo bá lòdì o. Òṣìlẹ̀ òjòjò yẹ bá bá lòdì. Èmi sọ Ṣínà Peter so. Ọ̀tún amúlùdù òkè ọ̀nà. Ẹ bá mi gbé o. Mo ní ẹ bá mi gbé wọ́n. Bàbá Olúwa Ṣínà Peter mi ní. Àní ẹ bá mi gbé o. Bọ́mọ bàbù aṣùwàtọ̀ á sì wáyà bẹ́yẹ. Mo ní bọ́mọ bàbù aṣùwàtọ̀ á sì wáyà bẹ́yẹ. Ẹ bá mi gbé o. Mo ní ẹ bá mi gbé. Bàbá Olúwa Ṣínà Peter mi o. Ọkọ lórí ìtàgé bọ́ máa lò lè yí o. Ọkọ lórí Yétúndé yé bọ́ máa lò lè yí o. Ìmúlẹ́gbẹ́dẹ́ bọ̀ fi o àwọn ọba. Ìmúlẹ́gbẹ́dẹ́ bọ̀ fi àwọn ọba wá ní. Àti ẹ bá mi gbé o. Mo ní ẹ bá mi gbé. Ọkọ lábí sí mo máa lò lè. Ọkọ lábí sí mo máa lò lè yé. Ẹ̀yin sì ti bèbí bèbí. Ẹ̀yin yóò lékè lẹ́pàá o bèbí. Ẹ̀yin lẹ̀ náwó bàbá mi. Ẹ̀yin lẹ̀ náwó bàbá mi. Ẹ̀yin sì ti bèbí bèbí. Ẹ̀yin olórí bèbí sí yé ni mo máa bèèrè o. Bóyá ẹ̀yin jọ Ṣínà Peter. Ẹ̀yin jọ Ṣínà Peter. Ẹ̀yin jọ Ṣínà Peter. Ẹ̀yin jọ Ṣínà Peter yé o. Àwọn olórí wọn náwó Ṣínà Peter. Wọ́n fọwọ́ àbúṣàbúrà lẹ́jọ́. Ẹ̀yin jọ Ṣínà Peter. Ẹ̀yin
jíjọ síná fi láyé o. Ẹ bá mi jíjọ síná fi láyé. Ẹ jíjọ síná fi láyé o. Bóyá náà ọ̀làrin débi. Ọmọ ẹni kankan kó máa sìn. Ọ̀làrin àbẹ̀bí o. Wọ́n máa lò lé o. Adùn yẹn tún dé. Yẹ́tì màmá mi. Ẹ̀jọ̀ ni Bẹ́bí sí. Mo bá rò lé o ti máa rí. Kò ní tèmi o. Mo bá lò lé o. Yẹ́tù dé mi bèbí. Mo bá lò lé. Ó yá mo lè sọ nípa àjọṣà. Lẹ́yìn mi. Yẹ́tù dé mo lè sọ nípa jẹ̀jàwé o. Ọmọ wa o kò kún lẹ́bi. Ìjẹ̀ṣà òṣèré oníkà òbí. Ọmọ wa kì í jẹ kọ́ yọkọ. Ìlú Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ jẹ bàbá. Bí ọmọ rẹ̀ ní èkúrò ẹ̀ bá mi ò mọ̀ jẹjẹrẹ. Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ tàbí yọ. Ìrètú náà bò tún rọ́bì. Ìjẹ̀ṣà ò bò tún rọ́bì o. Ìyá jẹjẹ bí sí yọ bò tún rọ́bì o. Ìjẹ̀ṣà ò bò tún rọ́bì o. Ìjẹ̀ṣà òṣèré o. Àhóyè. Ìjẹ̀ṣà òṣèré oníkàbí. Bàbá bísí bèbí bísí bèbí bèbí mo ṣòwò. Bísí bèbí bísí bèbí bèbí mo ṣòwò. Bóyá náà àbísí bèbí. Ó máa lò ní. Ẹ̀tọ́jú ẹ̀tọ́jú ọ̀nà mi lọ sí. Ẹ̀tọ́jú ìyàwó ní ẹ̀dá o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí pé o. Ìyàwó lè. Àgbàgbà mi. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.